Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Mo sọ̀rọ̀ lórí wípé ọkùnrin ò lè humble obìnrin, kò lè fi tipátipá humble obìnrin. Now ẹ jẹ́ ká jọ bèrè lọ́wọ́ ara wa. Báwo ni ọkùnrin kan ṣe fẹ́ humble obìnrin tó níláárí, tó níṣẹ́ lápá, tó bẹ́gbẹ́ tó gbọ́gbà mu, tí ò dúró kó wọwọ́ ọkùnrin kó tó jẹun. Kò sí ọkùnrin kan láyé tó lè humble obìnrin tó bá wà successful, àfi tí obìnrin yẹn fúnra rẹ̀ bá fẹ́ wùwọ ọmọlúàbí tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ tó dẹ̀ tútúra ẹ̀bí ló máa wò pé òun láti humble ara òun. Obìnrin tó dẹ̀ fún lẹ́kọ̀ọ́ rẹ̀ tó túra ẹ̀bí tí ọkọ ẹ̀ náà tún ṣèyàn rẹ̀, wọn ò ní láti kọ́. Ọkùnrin ò ní láti force láti try láti fẹ́ humble ẹ̀ nípa ìwà, nípa ìṣe, kó obìnrin yẹn tó fẹ́ humble ara ẹ̀. Tí ọkùnrin kan bá ti ń ní ayé tó jẹ́ wípé kò easy kí ọkùnrin tó make ẹ̀, ká tó má wá sọ pé obìnrin, àwọn tó ń sọ pé wọ́n fi òbò make ẹ̀ gan, kí ló wà nínú òbò yẹn tí òbò obìnrin fẹ́ fi òbò make ẹ̀? Obìnrin tó máa fòbò make ẹ̀ wọ́n á ti fẹ́ dojà. Á ti jẹ́ pé tó bá máa gbé òbò yẹn lọ sọ́dọ̀ ọkùnrin míì lọ fẹ́ gan, á ti sin oríṣiríṣi sínú òbò, wọ́n á ti fẹ́ dògbẹ. Mélòó dẹ̀ náà fẹ́ dó nínú òbò obìnrin tó fi fẹ́ gòkè. Ayé tí ọkùnrin fi ń struggle láti make ẹ̀, kóbìnrin kan wá struggle kọ́ lòun wá gbé débi kan, kí ọkùnrin kan wá sọ pé òun fẹ́ humble ẹ̀. Ọkùnrin kò lè humble obìnrin àfi tó bá kàn fẹ́ tanra ẹ̀. Obìnrin ló máa mọ̀ wípé ó dáa kóun wùwọ ọmọlúàbí, kóun wà humble, kóun dẹ̀ ní respect. And respect dẹ̀ rẹ̀ mo máa ń sọ wípé wọn ò kí ń command ẹ̀, wọ́n máa ń earn respect ni. Tó o bá ti fi rẹ̀ sípò ọ̀wọ̀, obìnrin tó wà successful òní tí ò ní gbéraga ni. Ẹ má jẹ́ ká tanra wa, nítorí pé àwọn obìnrin ẹgbẹ́ wọn gan mọ̀ wípé àwọn obìnrin tí Ọlọ́run kẹ́, tí wọ́n níṣẹ́ lápá, tó wà ní position gidi, wọ́n mọ̀ pé àìmọye ìyálàyà àwọn obìnrin bí ẹgbẹ́ wọn tí ò rí nǹkan kan, tó ń da òbò, tó ń fi òbò ojú ògbó gbolẹ̀. Obìnrin mi ga tiẹ̀ máa lérí pé òun lọ́lá, òun lówó, kò ní nǹkan kan, nǹkan tó kọ ẹ ní ló gbójúlé tó fi lóhun lọ́lá. So obìnrin tó wá jẹ́ pé fúnra rẹ̀ ló ṣiṣẹ́ débẹ̀, ló gbé rẹ̀ débì kan tó fi gòkè, kọkùnrin kan wá ní òun máa wá fi tipátipá humble. Obìnrin fúnra rẹ̀ máa ní kíní ìgbéraga yẹn máa setting, torí o mọ̀ fúnra ẹ wípé kò easy láti jà pátápátá débẹ̀. It now takes the grace of God àti ọkùnrin tó bá ní làákàyè, tó ní ọgbọ́n. Nígbà míì gan tó bá fẹ́ humble obìnrin, ìwọ gan láti wà humble gẹ́gẹ́ bí ọkùnrin. Tó bá fẹ́ sọ obìnrin di ọ̀bọ, kó máa pọ́n ẹ lá, ìwọ náà láti kọ́kọ́ di ọ̀bọ náà. Wọ́n láti kọ́kọ́ bọ̀wọ̀ fún obìnrin yẹn, torí pé o mọ̀ wípé kì í ṣe gbogbo obìnrin ló ń gòkè. Wípé ayé tá a wà yìí, kò rọrùn fún ọkùnrin gan láti gòkè. Kámbèlété obìnrin àtẹ̀yìntọ̀. So tóbìnrin bá wọ ara ẹ̀, pàápàá tó o lè establish pé kò ń ṣe òbò ló gbé gòkè, ké iṣẹ́ ọwọ́ ẹ̀ ni, akíkanjú ni, iṣẹ́ takuntakun ni, tó dẹ̀ rí pé irú obìnrin yìí tí wọ́n gọ́ bá lò lè ná náírà kan, ó lè ná 1000 náírà. Tó mọ̀ pé obìnrin yìí kò ń ṣe obìnrin bílé bá dá, ó mọ̀ pé obìnrin kò ń ṣe obìnrin ẹnu lásán, ó dẹ̀ mọ̀ pé obìnrin kì í ṣe pé nítorí pé wọ́n ní nǹkan ló ṣe fọwọ́ sọ̀yà pé òun ní nǹkan. Tó mọ̀ pé fúnra ara ẹ̀ gan ó tó gbangba sùn lọ́yẹ́. Tí wọ́n gọ́gọ́ mọ̀ fúnra ara ẹ̀, wà láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ gan láti lè di ọ̀dẹ̀ tó bá fẹ́ sọ irú obìnrin bẹ́ẹ̀ yẹn di ọ̀dẹ̀. Àwọn obìnrin tí ọkùnrin fi pá mú láti humble, òun làwọn obìnrin tẹ́ pé wọ́n bá fẹ́ ná 5 náírà, 2 náírà nínú ẹ̀ máa wá látọwọ́ ọwọ́ ọkùnrin, àbí 4 náírà nínú ẹ̀, 1 náírà tó kù gan nínú èjì tere tí wọ́n rí tere lọ́wọ́ ẹ̀ náà máa fi kún, tí wọn ò lè dá dúró. Tó jẹ́ pé tó bá dá páúlé ní irú wọn náà máa sọ pé widow ni mí, ọkọ mi ti kú, ẹ ṣàánú mi. Tó bá dá páúlé ní irú wọn náà máa ní ẹjọ́ mò ń wẹ́n tó máa tọ́jú mi tọ́jú ọmọ. Àmọ́ àwọn obìnrin kan wà nígbà tó bá ti di pé kiri gan, orí ibi tí wọ́n jókòó sí gan, orí àpótí ẹsẹ̀ mẹ́ta ni pé kó mẹ́sọ̀ báyìí igi dáká wọn náà fò ni. Tó yẹ pé wọn ò fẹ́ kó fáwọn ní stress, torí wọn ò stress ẹ̀, wọ́n níṣẹ́ wọn lọ́wọ́, wọ́n dẹ̀ wà okay.
wọ́n kò fẹ́ forí pamọ́ sábẹ́ ọkùnrin kan ni pé bàbá àwọn ọmọ olórí ọkọ mi ni but wọ́n àwọn go jókòó ní jókòó pé tó bá ti stress àwọn káwọn move on ni irú àwọn obìnrin yẹn ọkùnrin ò lè humble wọn tó bá dẹ̀ máa humble wọn wogan láti wà humble wogan láti ṣe bí ọ̀dẹ̀ kó tó sọ wọ́n dọ̀dẹ̀ tó bá bárò àwọn obìnrin yẹn gbàgàgbà àwọn gogo fúnra rẹ̀ wọn ò nílé ọkọ jókòó sí wọn ò fẹ́ jókòó wọn kàn ń wá ibi tó máa dẹ́ngẹ̀ orí wọn sí tó máa fi cover ni so tó bá stress irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn wọ́n ready láti fi ẹlẹ̀ torí wọ́n dúró tiẹ̀ wọn ò gain nǹkan kan wọn ò dúró tiẹ̀ wọn ò ní nǹkan kan láti lose so tó bá ti nírú àwọn obìnrin yẹn tí wọ́n dẹ̀ dáa tó mọ̀ wípé ẹni tó ṣe mú yangàn ni wọ́n ẹni tó lè sọ pé oníyàwó tó lè rí láìnú tó dẹ̀ mọ̀ wípé o tó bá wọ́n lè give out ó ní láti ṣe bí ọ̀bọ fún wọn irú àwọn obìnrin yẹn tó bá mọ̀ wọ́n mú wá tó máa fi jẹ wọ́n dé egun wọn ní mọ̀ tó bá mọrú àwọn obìnrin yẹn mú tó máa fi máa jẹ́ pé àwọn èèyàn gan máa rò pé ìwọ gangan ni baálé ilé wọn ní mọ̀ pa wọn ligi lẹ́yìn ọgbà ẹ̀wọ̀n ní mọ̀ ṣùgbọ́n ọkùnrin tó bá ti ní ìgbéraga ọkùnrin tó bá ti wò pé ọkọ ni mí tó bá máa jọkọ wàá ní tó fi ń ṣọkọ tọ́lọ́hun ò bá ti fún ẹ ní nǹkan tó fi ń ṣọkọ tó gbé ọlá yẹn fún obìnrin tó dẹ̀ mọ̀ pé obìnrin yìí ń ṣiṣẹ́ débẹ̀ ó dẹ̀ wàá working ìwọ gan wàá dẹ̀ díẹ̀ wàá ṣe bí ọ̀bọ kò lè sọ́dọ̀ bọ̀ wàá ṣe bí ọ̀bọ gẹ́gẹ́ bí ọkùnrin kò lè sọ́dọ̀ bọ̀ má gbàgbé àwọn obìnrin tó wà successful wọ́n mọ̀ àwọn gan mọ̀ wípé ìgbéraga yẹn máa setting àwọn gan mọ̀ wípé kò easy láti débi táwọn dé gẹ́gẹ́ bí obìnrin àwọn gan pàápàá yìí tí ò fòbò ṣe pàápàá yìí tí ò lẹ́nu pé mo lówó mo léèyàn tí ò dẹ̀ ní kútù tó jẹ́ pé owó ọkọ ló jókòó lé tó jẹ́ wípé àwọn fúnra wọn mọ̀ pé ọmọ tí létà náwọn tó bá tí bùkátà bá wọlé tàwọn bọ́kọ àwọn ò sí lé àwọn gan ti ṣe é lẹ̀ kí ọkọ wọn tó dé àwọn gan ti ṣe é lẹ̀ kí ọkọ wọn tó dé mo rántí ìtọ̀kọ tó sọ nípa iṣẹ́ ànábì ni tó ní tó bá lọ sí ẹ̀pẹ́ tó bá lọ sí ìrìn àjò ó máa ń ṣe wọ́n sọ ìtàn yẹn sorry ànábì kọ ẹ má bínú ìkan bí Ọ̀rúnmìlà bí Odùduwà tán ní nígbà tí àwọn èèyàn bá dé wípé kò jẹ́ kíyàwó ẹ̀ ṣiṣẹ́ gbogbo táwọn èèyàn bá dé ó máa attend sí àwọn èèyàn tọkọ ẹ̀ ò bá sí nílé wípé nítorí ẹ̀ ni ọkọ ẹ̀ fi wá fi sí ipò kan tó yẹ kó wá fojú sí gbogbo nǹkan tó ṣe àwọn obìnrin kan wà tó jẹ́ wípé kó o tó dé gan wọ́n á ti clear gbogbo ìṣòro tó yẹ kó o bá lẹ̀ ńlẹ̀ wá tún lájẹṣẹ́kù irú àwọn obìnrin yẹn ọkùnrin ò lè humble wọn àwọn obìnrin yẹn gan máa ń mọ̀ pé àwọn wà important nínú life ọkùnrin wọ́n máa ń mọ̀ pé àwọn wà important nínú life ọmọ àwọn dẹ̀ wà important nínú àwùjọ ìwọ wàá ṣe bí ọ̀bọ láti mú wọn lọ́bọ ni wàá ṣe bí ọ̀dẹ̀ láti nígbà míì kì í ṣe ní gbogbo ìgbà pàápàá tó bá rí pé obìnrin tó dáa ni o ò gbúdọ̀ máa fìpò fẹ́ force láti humble kò easy obìnrin tí wọ́n máa fẹ́ humble àwọn obìnrin tẹ́ pé tó bá máa ná tọrọ látọwọ́ ẹ̀ ni wọn ò lè dá nǹkan ṣe wọn ò lè dọ́mọ tọ́ but àwọn obìnrin kan wà tó jẹ́ wípé àwọn gan dúró díẹ̀ kó misbehave káwọn lè lọ nítorí wípé wọ́n mọ̀ pé àwọn tó gbangba sùn lọ yẹ fúnra wọn wọ́n mọ̀ pé àwọn tó ya ọmọ ṣe òun náà ni wípé ìwọ obìnrin tó o bá fẹ́ kí ọkùnrin force láti humble òun láti tó gbangba sùn lọ yẹ ìwọ gan láti tó obìnrin ìwọ gan láti jẹ́ akọni obìnrin otherwise wọ́n máa wà forced láti wà humble níbi tí ò tiẹ̀ yẹ kó wà humble àwọn nǹkan tí ò yẹ kó gbà wá gbà nítorí wípé kí ni ìwọ gangan ò tọ́mọ ènìyàn ṣe so mo mọ nǹkan tí mò ń sọ tí máa sọ wípé àwọn ọkùnrin àwọn obìnrin tó ò lè force obìnrin láti ò lè fẹ́ humble obìnrin by force àwọn obìnrin tẹ́lẹ̀ humble wà by force o but àwọn kan wà tó jẹ́ wípé ìwọ gan ó ń láti humble lára ẹ̀ kó o tó lè humble wọn kì í ṣe pé kó dọ̀dẹ̀ o kì í ṣe pé kó dárin dín o but ìwọ gan wà sórí ìgbéraga ọkùnrin ni mí ọkọ ni mí yẹn wọ́n ní tí ẹni tó bá ajuni lọ lè ju yan nù tó bá téèyàn bá ti jù ẹ́ lọ ó ti jù ẹ́ lọ mi ò ní obìnrin ò ní respect ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti rí pé obìnrin wà ní position kan tó dẹ̀ mọ̀ pé kò common kóbìnrin wà ń bẹ̀ tó dẹ̀ mọ̀ pé kì í ṣe pé òbò lobìnrin yẹn ta débẹ̀ pé iṣẹ́ ni ó yẹ kẹ́yìn náà ọkùnrin kẹ́ ẹ máa gbóṣùbà fún wọn
ó yẹ kẹ́yìn náà máa regard wọn pé àwọn ilé wọn wà unusual àwọn ilé wọn common láàrin àwọn obìnrin àṣàyàn ni wọ́n so àwọn bí ẹ ṣe máa hùwà gàràgàrà sí àwọn tí wọn ò níṣẹ́ sí àwọn tó yẹ pé wọ́n ń retí kẹ́ ẹ kú kọ́ lè jogún yín sí àwọn tí wọn ò ní nǹkan kan tó yẹ pé ọlá yín náà fi ń mí ó yàtọ̀ sí bí ẹ ṣe máa hùwà sí obìnrin tó gbangba sùn lọ yẹ ìyẹn ò mí pẹ́ jẹ́rú ìyẹn ò mí pẹ́ jọ́dẹ̀ ìyẹn ò mí pẹ́ stupid bò nígbà míì èèyàn máa ń ṣe bí ọ̀bọ kó lè mú ọ̀bọ ni èyí ni mo mú wá fún yín ní àárọ̀ yìí shabarikolo.com ẹ lè ṣe show fún mi o kẹ́ni mo ní kóbìnrin má respect ọkọ torí ẹ̀yin wá Chinese whispers etí òdì lè máa fi ń gbọ́rọ̀ ẹ dẹ̀ mọ̀ pé èmi òótọ́ ni máa sọ kì í ṣe gbogbo obìnrin lọkùnrin ní ẹ̀ ń bọ̀ àwọn obìnrin tí wọn ò níṣẹ́ lọ́wọ́ tó ń gbọ́kàn lọkùnrin yes àwọn tó bá ń mọ gbogbo agbásùn lọ yẹ ọkùnrin náà láti sọ pẹ́dà wọn náà láti ṣe bí ọ̀dẹ̀ kò lè sọ wọ́n dọ̀dẹ̀ ire o ẹ káàárọ̀.